ìwé jẹ́nẹ́sísì orí 25. Ábúráhámù sì tún fẹ́ aya kan, orúkọ rẹ̀ a máa jẹ́ Kẹ̀túrà. Ó sì bí Ṣimnari àti Jọ́ksánì àti Médánì àti Mídíánì àti Isbaku àti Ṣúà fún. Jọ́ksánì sì bí Ṣẹ́bà àti Dédánì. Àwọn ọmọ Dédánì sì ni Aṣimu àti Lẹ́túṣímù àti Lehumimu. Àti àwọn ọmọ Mídíánì, Éfà àti Éfèrì, Hánókù àti Àbídà àti Elda. Gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Kẹ̀túrà. Ábúráhámù sì fi ohun gbogbo tí ó ní fún Ísákì, ṣùgbọ́n àwọn ọmọ àlè tí Ábúráhámù ní, Ábúráhámù bù wọ́n ní ẹ̀bùn, ó sì rán wọn lọ kúrò lọ́dọ̀ Ísákì ọmọ rẹ̀ nígbà tí ó wà láàyè sí ìhà ìlà oòrùn sí ilẹ̀ ìlà oòrùn. Ìwọ̀nyí sì ni ọjọ́ ọdún ayé Ábúráhámù tí ó wà 160 ọdún. Ábúráhámù sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú ní ògbólógbòó, arúgbó, ó kú fún ọjọ́, a sì kójọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àwọn ọmọ rẹ̀ Ísákì àti Ishmaeli sì sin ní ihò Makpela ní oko Efroni ọmọ Saori ènìyàn Hiti tí ó wà níwájú Mamre. Oko tí Ábúráhámù rà lọ́wọ́ àwọn ọmọ Heti, níbẹ̀ ni a gbé sin Ábúráhámù àti Sárà aya rẹ̀. Ó sì ṣe lẹ́yìn ikú Ábúráhámù ni Ọlọ́run bùkún fún Ísákì ọmọ rẹ̀. Ísákì sì jókòó létí kànga Láàrọ́ì. Ìwọ̀nyí sì ni ìran Ishmaeli ọmọ Ábúráhámù tí Ágárì ará Íjíbítì ọmọbìnrin ọ̀dọ̀ Sárà bí fún Ábúráhámù. Ìwọ̀nyí sì ni orúkọ àwọn ọmọkùnrin Ishmaeli nípa orúkọ wọn ní ìran ìdílé wọn. Àkọ́bí Ishmaeli, Nebajotu àti Kedari àti Adbulin àti Mibsamu àti Misma àti Duma àti Masa, Adari àti Tema, Jeturi, Nafusi àti Kedema. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Ishmaeli. Wọ̀nyí sì ni orúkọ wọn ní orí ìlú wọn, ní orí ilẹ̀ odi wọn, ìjòyè 12 ní orílẹ̀-èdè wọn. Ìwọ̀nyí sì ni ọdún ayé Ishmaeli 37 ọdún. Ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kójọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì tẹ̀dó láti Hafila lọ títí ó fi dé Ṣuri tí ó wà níwájú Íjíbítì. Bí ìwọ ti ń lọ sí Asiria, ó kú níwájú àwọn arákùnrin rẹ̀ gbogbo. Ìwọ̀nyí sì ni ìran Ísákì ọmọ Ábúráhámù. Ábúráhámù bí Ísákì. Ísákì sì jẹ́ ẹni 40 ọdún nígbà tí ó mú Rèbékà ọmọbìnrin Bẹ́túẹ́lì ará Síríà ti Padan Aramu, arábìnrin Lábánì òun ará Síríà lé aya. Ísákì sì bẹ Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàgàn. Olúwa sì gba ẹ̀bẹ̀ rẹ̀. Rèbékà aya rẹ̀ sì lóyún. Àwọn ọmọ rẹ̀ sì ń jàgùdù nínú rẹ̀. Ó sì wí pé, bí ó bá ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí, èéṣe tí mo fi rí báyìí? Ó sì lọ bèrè lọ́dọ̀ Olúwa. Olúwa sì wí fún pé, orílẹ̀-èdè 2 ní bẹ nínú rẹ, irú ènìyàn 2 ni yóò yà láti inú rẹ. Àwọn ènìyàn kan yóò le ju èkejì lọ, ẹ̀gbọ́n ni yóò sì máa sin àbúrò. Nígbà tí ọjọ́ rẹ̀ sì pé, sì kíyèsí, ìbejì ni ó wà nínú rẹ̀. Àkọ́bí sì jáde wá, ó pupa, ara rẹ̀ gbogbo sì rí
bíi aṣọ onírun, wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Ísáù. Lẹ́yìn èyí ni arákùnrin rẹ̀ jáde wá, ọwọ́ rẹ̀ di gìgísẹ̀ Ísáù mú, a sì sọ orúkọ rẹ̀ ní Jákọ́bù. Ísákì sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí Rèbékà bí wọn. Àwọn ọ̀dọ́mọkùnrin náà sì dàgbà. Ísáù sì jẹ́ ọlọ́gbọ́n ọdẹ ará oko. Jákọ́bù sì ṣe ọ̀bọ̀rọ̀ ènìyàn, a máa gbé inú àgọ́. Ísákì sì fẹ́ Ísáù nítorí tí ó ń jẹ nínú ẹran ọdẹ rẹ̀, ṣùgbọ́n Rèbékà fẹ́ Jákọ́bù. Jákọ́bù sì pa pẹ̀tẹ́, Ísáù sì tinú ìgbẹ́ dé, ó sì rẹ̀ ẹ́. Ísáù sì wí fún Jákọ́bù pé, èmi bẹ̀ ọ́, fi ìpẹ́tẹ́ rẹ pupa bọ́ mi, nítorí tí ó rẹ̀ mí. Nítorí náà ni a ṣe ń pe orúkọ rẹ̀ ní Édómù. Jákọ́bù sì wí pé, ta ogún ìbí rẹ fún mi lónìí. Ísáù sì wí pé, sáà wò ó, èmi ní ń kú lọ yìí, oore kí ni ogún ìbí yìí yóò ṣe fún mi? Jákọ́bù sì wí pé, búra fún mi lónìí. Ó sì búra fún un, ó sì ta ogún ìbí rẹ̀ fún Jákọ́bù. Nígbà náà ni Jákọ́bù fi àkàrà àti ìpẹ́tẹ́ lẹ́ńtílì fún Ísáù, ó sì jẹ, ó sì mu, ó sì dìde, ó sì bá tirẹ̀ lọ. Báyìí ni Ísáù gan ogún ìbí rẹ̀.